Ìfẹ́, ìfẹ́ mi, kí ni ìfẹ́? Mo tún ti dé lónìí, èmi ọmọ yín, Yétúndé Olúwábùnmi Kẹ́hìndé Àìná, ọmọ Ìpẹ̀rù Àkẹ̀sán baálẹ̀ ọjà, ọmọ Èjìrẹ́ ará Ìṣokùn wíníwíní lójú orogún, èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀. Mò ń bọ̀. Afẹ́fẹ́ ìfẹ́ lè gbé ẹni tí kò bá dúró dáadáa nínú ìfẹ́. Ìjì ìfẹ́ máa ń jí ènìyàn gbé sínú agbami ìfẹ́. Ojúbánirẹ́ kò pógún, aláṣẹ̀yìndè kò pé ọgbọ̀n. Ṣàṣà ènìyàn ní fẹ́ni tá a bá sí nílé, tẹrú tọmọ ní fẹ́ni lójú ẹni. Ìfẹ́ kan fáàrí ní tòótọ́. Mo lè torí ìfẹ́ lọ sí ẹgbẹ̀rún máìlì, mo lè rokún, mo lè rọ̀ṣà nítorí ìfẹ́ mi. Ìfẹ́ ló borí ohun gbogbo. Ṣé àìní òye ìfẹ́ tó ni àbí báwo? Kí ló fà á tí ìfẹ́ sọnù láyé òde òní? Wọ́n ní kò sífẹ̀ẹ́ mọ́. Aláìníròònú tó forí igi ṣèlétò ọgbọ́n, ó ti gbàgbé pé àtigi àti ọ̀fàfà èwo ni atẹ́gùn kò lè bì wó. Ẹ̀yin olólùfẹ́ méjì, ẹ fìfẹ́ lò, ẹ jẹ́ kí ìfẹ́ jọba láàárín yín. Ẹ̀yin ọkọ, ẹ má yẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ aya yín wò. Ẹ̀yin aya, ẹ má yẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọkọ yín wò kífẹ́ yín bá lè pẹ́. Ìfẹ́ mi, ìfẹ́ mi, mo nífẹ̀ẹ́ rẹ. Ìfẹ́ mi, wá bá mi gbé. Èmi náà ni, èmi ọmọ yín, Yétúndé Olúwábùnmi Kẹ́hìndé Àìná. Èmi ọmọ Òdè Láfọ̀ṣẹ, èmi ọmọ Ìpẹ̀rù Àkẹ̀sán baálẹ̀ ọjà, ọmọ Èjìrẹ́ ará Ìṣokùn, ọmọ ẹ̀dùn tí ń gbárí igi rése rése. Ó dàbọ̀.